mo ṣe ń bá rọ̀bọ̀ rí bẹ́tẹ̀ mi wọlé ń sìn ni wá ní wá rí fídíò ìkànnà àwọn àáfàá lọ́dọ̀ àwọn ọmọ ẹlẹ́bọ yìí lọ́dọ̀ ọmọ ẹlẹ́bọ obìnrin yìí mo rí fídíò náà bí mo ṣe rí mo dẹ̀ wo inú mi dẹ̀ bàjẹ́ pé àwa ọmọ kékèké yìí ń wa mọ́tò sí iwájú ẹ̀yin àgbàlagbà àtẹ̀pẹ̀rẹ̀ ayé ní àgbàfà ẹ̀ wá ń fà sẹ́yìn ṣé ẹ̀ ń dojú ti wá ní abẹ́ ń dojú ti Islam ẹ̀jẹ̀ àgbọ̀n tí a fà yìí tí ọmọ ẹlẹ́bọ yìí wí bismillah. ẹ̀yin ọmọ ẹrú ẹgbọ́n tí bàbá yín sọ bàbá yín ti fògúnlẹ̀ fún yín ẹ mọ̀ gbọ́ o. ewé àkókò ẹyọkan péré fi sátẹ̀lẹ̀ ọwọ́ rẹ̀ wàá mú ewé làpálàpá ẹyọkan funfun fi sórí ẹ̀ ó di mélòó ó di méjì wàá mú ọmọ àtàrí ẹyọ mẹ́sàn-án fi sórí ẹ̀ ó di nǹkan mélòó ó di mẹ́ta wàá pọ̀ báyìí kó wá gorí odó tó bá ti gun orí odó fi sẹ́nu oúnjẹ ibikíbi o bá lọ láyé tánà díyàn pé wàá kọjá ń bẹ̀ wọ́n nírí ẹ̀. ó bá sìkò yìí mú ó bá sìkò yìí mú. ṣé o yà á là ṣe é fàṣẹ. bàbá ń bàbá ẹ dákun ẹ fún wa lóògùn bọ náà ẹ bá wa wóògùn bọ níbo lè yín wà nù ẹsẹ̀ Kùránì ẹ padà wálé pápátá ẹ mọ̀ bọ̀ wálé ẹ mọ̀ yọ̀ ṣe bàbá jọ ń torí Elédùmarè mo fi bíọ̀ bá mi pín fọ́nrán yìí kó lọ fà ẹ bá mi pín lọ́dọ̀ bàbá mo nídìí iṣẹ́ àwárò ṣèǹtì gbọ́ngbọ̀n bá yẹ padà wálé pápátá ẹ mọ̀ yọ̀ ṣe ṣé ti gbọ́ ẹ wò ẹ wà ń pa tí ẹ tún fi ṣẹlẹ̀ wọn ò ní jí ọgbẹ́ ẹ gbọ́ wọn ní ẹmẹ́wí àkókò pẹ̀lú owó làpá funfun ìyálóde funfun kẹsì má taare kẹ wá gorí odó kẹ mọ ọrùn jẹ ẹ̀yin ọmọ ẹrú ibo ló wà ní ẹsẹ̀ Kùránì ẹbẹ ní ẹ̀yin jẹ́wọ́ ẹ̀yin wá gbọ́ ẹ ṣe nǹkan kan. ẹni sọ̀rọ̀ gbogbo àwa mùsùlùmí ta ló ń fa àwọn ọmọ yìí lọ́rọ̀ sọ ṣẹ́ni pariwo tí mò ń pa tipẹ́ òun lélẹ́yìí tí bá ń sọ̀rọ̀ sáwọn àáfàá wa àgbà wọ́n ní ó ń bú wọn o ó ń bú wọn o ó ń bú wọn o ẹ̀wọ̀n tá a fa wa yìí sọ ẹ̀wọ̀n tó sọ ẹ̀gbọ́n tí ọmọ ẹlẹ́bọ yìí ń wí fèsì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tí gbogbo àwọn ọ̀dọ́ àáfàá táwọn èèyàn fọ́ sórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń jà lọ́wọ́ tó ń jà fitafita gidi ẹ wo àwọn tó ń jà lẹ́nu àgbà àáfàá nílẹ̀ Yorùbá àwa ọ̀dọ́ ń wa mọ́tò síwájú ẹ̀yin àgbàlagbà ń wà sẹ́yìn à ń wà síwájú ẹ̀yin ń wà sẹ́yìn àáfàá tó sọ̀rọ̀ jáde mi ò mọ orúkọ àáfàá náà torí mi ò tí mo zoom kíní yẹn mo tẹ̀ láti zoom kíní fídíò yẹn mo ń bọ̀. ẹ̀yin ọmọ ẹrú ẹgbọ́n tí bàbá yín sọ bàbá yín ti fògúnlẹ̀ fún yín ẹ mọ̀ gbọ́ o. ewé àkókò mi ò fẹ́ gbé orúkọ ẹlòmíì síbẹ̀ mi ò mọ àáfàá náà. fi sátẹ̀lẹ̀ ọwọ́ rẹ̀ wàá mú ewé mi ò mọ làpálàpá àáfàá náà. ẹyọkan funfun fi sórí ẹ̀ wàláì mi ò mọ àáfàá náà wàláì bẹ̀rọ̀ bèlè kábà. wàá mú ọmọ àtàrí àwọn èèyàn kan dárúkọ àáfàá kan but mi ò tí ì gbà tó lójú yẹn ò clear sí mi wàá pọ̀ báyìí ojú onítọ̀hún yẹn ò clear sí mi mi ì fẹ́ dárúkọ àáfàá tó náà. bá ti gun orí odó fi sẹ́nu oúnjẹ ibikíbi o bá lọ láyé ẹni sọ̀rọ̀ ẹwọ ọ̀rọ̀ tó jáde lẹ́nu àáfàá yìí ẹwọ ọ̀rọ̀ tó jáde lẹ́nu àáfàá yìí gbogbo àwa mùsùlùmí ṣé kùrìsí yóò tó wa ní ṣọ́ra mọ́ no torí kan tí ò yé mi ni pé ṣé kùrìsí yù kò tó wa ní ṣọ́ra kúlà àwọn sùbúrọ́bì fálákì kò tó wa ní ṣọ́ra kúlà àwọn sùbúrọ́bì nọ́ọ̀sì kò tó wa ní ṣọ́ra abáyé náà wọ́n ní dàsú pé àwọn náà ṣe nìyẹn òun táfà yìí ní pé kò lò yìí òun náà ń lò nìyẹn òun táwọn náà ń lò náà ń pè wá sí yẹn wọn sọ pé tó bá ń ka kùrìsí yù wàláhì kidnapper ò ní dọ́dọ̀ ẹ̀ ìṣọ́ra ni
ẹ wà fa ẹ wá bọ́ta ẹ náà ń pèpè sí ojú ọ̀nà bó lẹ pèpè sí sìn ẹ àfa wa ojú ọ̀nà ta lẹ pèpè sí torí lè tẹ́ ṣe yìí ń tẹ́ máa rojọ́ wájú Ọlọ́run ní tọ́lọ́ máa yẹyẹ yín lè tẹ́ ṣe yóò dáná ìyẹn kọ́ sẹ́ni fídíò kan sí mi ìyẹn òkè fídíò tí mo ń ṣe lọ́wọ́ ni irú ilé tẹ́ ń ṣe yóò dá àwa ọ̀dọ́ yìí ń fa mọ́tò sí à ń fa ìsìlámù síwájú ẹ̀yin tẹ́ pé ayé lágbàlagbà ẹ̀ ń fà sẹ́yìn ìkànnì àwọn àfa wa wọn làwọn dúró sórí odó lọ́jọ́ kìíní àná á pariwo àwọn àfa wa yẹn ṣàtúnṣe wọn pa ohun táwọn ṣe yóò dá ẹ̀yin náà tún wálé kéèyàn gorí odó kó lọ já ewé làpálàpà kó jáwé kinní kan kó wá fi atare mẹ́sàn-án sí kó wá jẹ́ ìyẹn máa dúró fún protection fún ọmọbìnrin wọn ń béèrè kan pé níbo ló wà nù ẹsẹ̀ Kùránì ẹgbọ́n tọmọbìnrin wí. wàá kọjá ń bẹ̀ wọ́n ẹ̀ lórí ẹ̀. ẹgbọ́n ó básìkò yìí mu. ṣẹgbọ́rọ̀ láyé ó básìkò yìí mu. ṣé wíwá àlà ṣé fàṣẹ. bàbá ń bàbá ṣẹgbọ́ ẹ dákun ẹ fún wa lóògùn bọ́n náà ṣẹgbọ́ ẹ bá wa wóògùn bọ́n níbo lè yín wà nù ẹsẹ̀ Kùránì ẹ padà wà lé pápá. ṣẹgbọ́rọ̀ ọmọbìnrin ń béèrè pé níbo lélẹ́yẹ yìí dẹ́ ń ka yẹn bó ló wà nù ẹsẹ̀ Kùránì dàsú pé àwọn òní àní tàlẹ́ fi protect ara wa ní Islam kò sí protection àní lẹ́fi ranjú kó onú lẹ́kó onú box ẹ kó onú bí táwọn mọ̀ọ́mọ̀ fi wá sí ẹ tún wá ń wá nǹkan míì lọ ẹ tún wá nǹkan míì kó onú Ìsìlámù báwo lẹ́yìn àfáà yìí ṣe já dójú ti ní báyìí o. ọmọbìnrin tó sọ̀rọ̀ yìí wàláì tààrà kò jẹ̀bi wàláì kò jẹ̀bi kẹwì wàláì ọmọbìnrin yóò jẹ̀bi àwọn àfáà wa náà sọ wá dídàkudà nígbà tí mo ń pariwo pé ká jẹ́ pé ní táìmù yìí tá àti sáré ṣe gbogbo environmental àwọn àfáà wa tán tí ẹ pé Ọlọ́run bá kó àwọn àfáà wa yọ lọ́wọ́ yìí ìyá àwọn àfáà gidi tó ti change kó bí ìsọkúsọ kọ́ máa polówó jálàbì kọ́ máa polówó ọṣẹ àwúrẹ́ ọṣẹ ìtajà àwọn ọmọ ẹlẹ́bọ yẹn á máa gbé fídíò wọn fi tákù wá báyìí wọ́n á máa bá wọn torí pé wọ́n á máa ṣìnà lọ ni wọ́n á máa gbèsè gbàrà wọn pẹ́ gbọ́ táwọn afáyín náà wí kò sábúrú bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa ṣe lọ gbogbo àwọn afáwà tó ti wíwì kúwì tó ti polówó ẹbọ 90% wọn ti jùlẹ̀ ìyẹn àwọn afáwà gbà àwọn olórí burúkú ọ̀dọ́ yìí sórí ibú lọ mo yẹ rí kan mo sẹ́ndẹ̀ sí mo sẹ́ndẹ̀ dápẹ́ Dr. Alifulani tẹ bá gbọ́n tẹ́lẹ̀ tún wí eléyìí ò tiẹ̀ gbádùn kò mọ tó ń ṣe ó dàpọ̀ ìráfà àṣejẹ lélẹ́yìn polówó àṣejẹ nọ́mbà. yàsírí bíbó kiri ni mo lù ọyọ kan ẹkẹ sí 16. àfà ni o bẹ́ẹ̀ wọ ìlú àlùpà yìí dá. àfà pẹ̀lú àfọmọlàpàlàpà àfà yìí pẹ̀lú ìdòsí 16 kẹ́ ẹ̀ lọ́pàpọ̀ káfíńsì kiri rìn yìí pẹ̀lú ipò àti iyọ̀ kásá àdó àṣírí bíbó sí a máa ń jẹ àṣejẹ yìí ní ìbẹ̀rẹ̀ oṣù ọ̀wọ́n pẹ̀lú ògo àṣírí bíbó nítú bá mi láìkì rẹ̀ Beautiful Lie. ó pẹ̀lẹ́ ní àfà Beautiful Lie ẹ̀yin náà wo nǹkan táwọn àfà yẹn ń polówó ẹ̀ẹ́dẹ̀ pera yín ṣàkíyèsí ẹ pera yín náà gbogbo orú àwọn yamayama tẹ́yìn pípù yìí ń ṣe ẹ̀ ń dójú ti Ìsìlámù ní náà ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀ẹ́dẹ̀ pera yín láàfà ẹlẹ́bọ ní gbogbo yín náà eléyìí tó polówó tó ní pé àṣejẹ tó máa jẹ ní ìbẹ̀rẹ̀ oṣù Ṣànọ́bì ló gbélẹ̀ Ṣànọ́bì Muhammad ló dálẹ̀ pé a lè jẹ́ lẹ́nu Ìsìlámù àṣejẹ àṣírí bíbò Ṣànọ́bì Muhammad ló dálẹ̀ Ṣànọ́bì ò dálẹ̀ tẹ́yìn sórí burúkú tí ẹ wá ń rí ẹ wá ń jọ mọ́ Ìsìlámù péré babaláwo tó bá ti péré babaláwo níjọ́jú ẹ̀ náà tó bá yẹ pé babaláwo ló péré tó ń polówó ẹbọ ẹ lọ kò sí tọ́ka wa kó máa polówó gbogbo ògùn lé ayé wọ́n ló mọ̀ ṣùgbọ́n péré láàfáà ó tún polówó àṣejẹ tára ṣé nínú Ìsìlámù ti wà yìí táwọn bí mọ̀ọ́mọ̀ gbé lẹ̀ kò sí ń bẹ̀ gbé kú ònú ẹ̀ ìyẹn làwa ń wí gbé kú ònú Ìsìlámù lọ́pẹ̀rẹ̀ ní nǹkan míì lọ́ máa ṣe babaláwo ẹ lọ ayọ̀ǹda ẹ̀ àbí tí mo sọ yéèyàn ni n táwa ń wí nìyẹn lọ́ máa ṣe babaláwo lọ àti yọ̀ǹda ẹ̀ kó máa ṣe babaláwo lọ gbé ìpolówó ẹbọ kú ònú Ìsìlámù lọ́ máa ṣe babaláwo lọ kéegun wọlé kájá ó máa gbò gbogbo ara ajá kọ́ ló ń gbarú ẹ̀ sáà má dákẹ́ ni kẹ́ máa sọrí bú lọ tẹ́ ẹ bá ń sọrí burúkú yín àní ẹ má sọrí burúkú bọ̀ tẹ́ ẹ má kórí burúkú ti yín rún àwọn tí wọ́n ń gbọ́n tẹ́ ń wí tọ́rùn gbogbo yọ ọ̀rọ̀ lẹ́ ń sọ
tọ́ọ̀dẹ̀ mọ̀ pé lórí ibú ni púpọ̀ nú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sọ̀kúsọ̀ yìí tó bá fẹ́ polówó ẹbọ ẹ lọ́jọ́ ẹbọ ẹ ṣe pẹ̀lú ìyàwó àtọmọ náà tó bá fi lè ti polówó ẹ síta á máa fèsì lọ polówó ẹbọ ẹnu ilé ẹ pẹ̀lú ìyàwó ẹ àtọmọ ẹ ẹni àfa káàfà tó fẹ́ polówó ẹbọ ìwọ àtọmọ àti ìyàwó ẹ lọ polówó ẹ fún wọn o lè máa polówó ẹbọ ní gbangba bó ló ti rí ẹbọ tó ń ṣe o kì í ṣàfà tó bá ti ń polówó gbogbo eléyìí àfà ò gbọdọ̀ máa polówó orú nǹkan báyìí náà kò sínú ẹ̀kọ́ ànábì kan ló gbé e lẹ̀ ẹ̀yin lẹ́mọ́ bí tẹ́tí lórí burúkú yín polówó àṣejẹ máa polówó àṣejẹ lọ́nà láì polówó ẹ̀kọ́ lọ́jà ewé kíní kan ṣe kíní kan èwo lórí burúkú náà èwo lórí burúkú tẹ̀ ń ṣe náà àwọn àfà olórí burúkú yìí pọ̀ lórí TikTok débi pé iná lílà tó ń polówó àṣejẹ tó ń polówó wá wo style tó ń polówó orí burúkú wọ́n pọ̀ ń bẹ̀ nídìí gbogbo eléyìí náà adé ń pariwo orí burúkú yẹn ṣáà ó ṣàn dulẹ̀ lára yín ni pé ẹ̀ ní gbàṣẹ́ ẹ̀ ní gbà náà ni tẹ́ bá yarí pé ẹ̀ ní gbà ẹ̀yin náà lè máa jẹ̀yà yín tó bá dijọ́ gbé dalí kí á mọ̀ tèmi fi ń dùn ni pé tọkàn tèmi fi balẹ̀ òun ni pé Ọlọ́run bá sọ ọ́nù Kùránì Kárím Ọlọ́run ní wàlá nọ́ọ̀sì àlànà lẹ́nìínà òrìṣìlà ìléyìí fàlà nọ́ọ̀sì àlànà lè mùrìsẹ̀lìn à á bèèrè lọ́wọ́ ẹ̀yin tá a ránṣẹ́ sí ṣẹ́rẹ́ ni kìlọ̀ fún yín ẹ̀yin àfáà tẹ́ ń polówó ẹbọ ẹ̀yin àfáà tẹ́ ń jẹ Ògún àtẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn Ọlọ́run máa bèèrè lọ́wọ́ àwa bèèrè lọ́wọ́ àwọn tá a ránṣẹ́ pé sọ kìlọ̀ fún wọn sọ́sọ́ èmi ń bọ́ àjàgà wàhálà kó lórí ara tèmi ni mò ń bọ́ àjàgà wàhálà torí mi ò lè withstand kí n dákẹ́ kí n má sọ̀rọ̀ mi ò lè ṣe torí pé tí n bá sọ̀rọ̀ máa jẹ̀yà mo wà nínú àwọn ẹni tó máa jẹ ìyà tí n bá sọ̀rọ̀ ọ̀gẹ́tì mo wà nínú àwọn ẹni tó lọ́wọ́ máa jẹ níyà tó bá rí tí ò sọ púpọ̀ nínú àwọn àfa ògbà àyà yẹn gbọ́ tó ṣe máa ń rí wọn tó máa dákẹ́ wàláhì wọn ò gbà gbọ́ torí pé tó bá gbà àyà yẹn gbọ́ pé Ọlọ́run bá máa bí ẹ pé so sọ̀rọ̀ àbó sọ̀rọ̀ àwọn àfa máa yí pé kí lórúkọ gbà táwọn kan ti ń sọ yẹn bismillah gbà táwọn kan ti ń sọ yẹn káwa náà fi wọ́n lẹ̀ pé ẹ̀yẹn máa sọ lọ ó mọ̀ bóyá tí wọ́n bá sọ fún pẹ̀lú dimension tí wọ́ ló máa change mind tiẹ̀ tí àwa bá sọ fún níwèé báwa ṣe lè sọ fún tí wọ́n náà bá wá fi another method sọ fún bóyá pípé ni wọ́n máa pè wá bùn ọ̀rẹ́ alájà Táíwò ó mọ̀ bóyá èyí tí wọ́n bá sọ fún yẹn ó bẹ lọ sí ara mi lẹ̀ bóyá èyí tí wọ́n bá sọ fún yẹn ló máa change by díẹ̀ ó mọ̀ so ló ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ ìwọ náà ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ Ọlọ́run ní wàhálà náà sí àlànà lẹ́nìínà òrìṣìlà ìlẹ́yìí a máa bèrè lọ́wọ́ ẹ̀yin tá a rán olùkìlọ̀ sí tá a ránṣẹ́ sí ṣẹlẹ̀ ni sọ fún yín pé ẹ jáwọ́ ń bí òṣì ṣẹlẹ̀ ni sọ fún yín pé ẹ má ṣòṣì mọ́ wàhálà náà sí àlànà lè mùrìsẹ̀lìn àwa bèrè lọ́wọ́ àwọn tá a ránṣẹ́ ó mọ̀ pé ìwọ tó kéwú tó gbọ́ tó nítọ̀hún ń sọ tó gbọ́ yé ó ti dárùn ìwọ tó gbọ́ yé tó mọ̀ pé ó sì náà ń ṣe tó dẹ̀ kéwú tó sọ̀rọ̀ ìwọ tó ń wo prógámù gan opportunity tó bá ń ṣí ẹ̀ tó bá dọ́dọ̀ àwọn ìwọ náà ti ń kọ́ bàjẹ́ nìyẹn torí ọlọ́ni wà mọ́ àṣánù lè kọ́ lámì mọ́ dá ilá aláìwá àmìlà sọ́ọ̀lìyà wà kọ́ là innani minal muslimin ẹni tó dájú láwọn ẹni tó wọn lọ́wọ́ bá gbà tí ẹ jù lẹ́yìn tó máa ń pèpè sójú ọ̀nà tó wọn lọ́hùn tó dẹ̀ wá dópa mùsùlùmí lèmi ò tó dúró tán ẹni tó wà pàjù tẹ́pà ọ̀rọ̀ ẹ̀ ló dájú lọ́dọ̀ wọn lọ́hùn lẹ́yìn tó ń pèpè sójú ọ̀nà tó wọn lọ́hùn tí wọn náà bá ṣí ẹ̀ tó ń sẹ́ndì ẹ̀ sí wọn gba eléyìí ò dá mo pàdé màmá wa kan ní ṣèjẹta àbí jẹrin ni ẹ pé jẹrin bismillah ibi sáìtì kan tí mo ń ṣe lọ́wọ́ bí mo ṣe nílé alámọ̀là mo tún wá ẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tì bomi ẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ládùúgbò kò jìnnà kò fi bẹ́ẹ̀ jìnnà sádùúgbò mi náà màmá yẹn wá àwọn màmá yẹn ládùúgbò yẹn ṣẹ́rí ibi àdúgbò yẹn màmá yẹn ti máa wọ́n ti bí màmá yẹn ti máa wo program wa tipẹ́tipẹ́ màmá yẹn wá gbọ́ pé èmi ni mo ní ibẹ̀ yẹn
nígbà tó gbọ́ pé mi mo níbẹ̀ bàbá yẹn ṣe gbọ́ bàbá yẹn wá wò àwọn máa rí mi jọ̀kan wọ́n ti wá bó ṣe máa rí mi tipẹ́tipẹ́ wọ́n wá rí mi pé Abba Saheed rè wọ́n kàn kí mi pé Abba Saheed Shittu ní ẹ̀lẹ́ màmá 7 ó ti wọ́ bí 70 years màmá tí mo sọ yìí mo yẹ kí wọ́n ní salamu alaikum alaikum salam wọ́n ní ṣé Abba Saheed làwọn rí wẹ́rẹ́ báyìí mo ní bẹ́ẹ̀ ni ọmọdé aṣáàkiri àròjọ́ wọ́n ní kọ́mọdé wọn máa lọlé wọ́n dúró tì mí aṣáà sọ̀rọ̀ màmá yẹn ń bá mi sọ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ online gbogbo aburú táwọn tó ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń ṣe màmá yẹn ń sọ ẹ wò ìyá 70 years ìyá 70 ìyá tó ti darúgbó àwọn náà tún wọ́n reason pé kíní yìí wá sí tí màá ariwo tá à ń pa yìí ló change àwọn fàlà náà tún láyé alálẹ́ kàṣíbí ni màmá yẹn ní ariwo tí mò ń pa yìí ló change púpọ̀ nú àwọn èèyàn ní kó change àwọn náà ní òjẹ́ káwọn tójú bọlé mọ́ màmá 70 pé ariwo tá à ń pa lórí ìfẹ́fẹ́ ọ̀sọ́ọ̀lù yìí òun ló change àwọn olùjẹ́ káwọn náà tójú bọlé mọ́ wàláì màmá yẹn sọ bẹ́ẹ̀ ó change a lot of people táwọn dẹ́ mọ̀ inú wọn dùn gan ọlọ́wọ́ àpọ̀ màmá wa yẹn lé so impact ariwo tá à ń pa yìí àwa ń rí lára àwọn ẹlòmíì àti ń rí lára púpọ̀ náà àwọn èèyàn pàtí èèyàn kan parọ́ ó ní gbogbo àwọn èèyàn ti rí pé Saheed Shittu ló ń pa ní kíní kan mọ̀ wó báyìí pé ìwọ tó ń pariwo tó kàn ń rojọ́ tiẹ̀ ó kàn ń rojọ́ tiẹ̀ gbà tó ń wá bí tó fẹ́ torí bọ̀ tó rí bí tó máa gbé gbani ló ṣe ń parọ́ mọ́ mi máa parọ́ ẹ̀ lọ àwọn agbádùn rẹ̀ tó pa mo tún gbọ́dọ̀ tó parọ́ pé Saheed Shittu owó wàsílà àbí lórúkọ ọmọ yẹn tó gbà ń bolo kó sí ṣé mo fàkáǹtì mi síbẹ̀ ṣàkáǹtì mi mo fi bẹ̀ ṣé wákàǹtì ọmọ yẹn ló wà ń bẹ̀ àbá àkáǹtì ọkọ ẹ̀ èmi ò kú gba kọ́kọ́ àkáǹtì ẹ̀ ló wà ń bẹ̀ mo ń ṣe prógámù mo dẹ̀ mo ní kọ́ mákàǹtì ẹ̀ wà á bí tọkọ ẹ̀ ó dẹ̀ mú tọkọ ẹ̀ fún mi mo fi síbẹ̀ ó tọ́ owó wọbẹ̀ kò kémi àbẹ́mi ni tó bá pàkáǹtì mi mo gbà á dání ó kù sẹ́mi lọ́wọ́ ṣùgbọ́n mi ò gbà káǹtì mi ò fàkáǹtì tèmi sí ẹ̀bá dẹ̀ rí ẹ lè lọ mú fídíò mi tí mo ti ṣe fídíò tí mo ti fàkáǹtì tèmi gangan síbẹ̀ wà ẹ lọ mú jáde láti fi gbowó fún so àwọn èèyàn rí impact ariwo tá à ń pa yìí wọ́n rí pé àbúrò lélẹ̀ jàjà lélẹ̀ so ẹ̀yin àáfàá wa ẹ má jẹ́ káwa máa wa ọkọ̀ síwájú kẹ́yìn tún máa wà sẹ́yìn mọ́ ìdójútì lẹ jẹ́ fún wa pẹ̀lú àwọn wóróworó tẹ̀ ń wí yìí top of the range inú wóróworó ni eléyìí tẹ̀ ń wí pé kọ́ lọ mú kinní kan kọ́ lọ já ewé kinní kan kọ́ ń ṣe kinní kan condemn ewé àtẹgbò fógun bà ogun jẹ̀díjẹ̀dì àìsàn ara condemn ẹ̀ ṣùgbọ́n tó bá ti connect mọ́ spiritual Islam tako ọlọ́run lèèyàn jojú yẹn kọ confam nǹkan tá à ń sọ fún yín nìyàn fà ní ẹ má lo ewé àtẹgbò fógun bà fún àìsàn ara kò sẹ́ni tó condemn yẹn tó yẹ ní ṣẹ́ka máa lewé àtẹgbò ni kò sẹ́ni tó ní máa lewé àtẹgbò mo rí kan náà mo yẹ ń bọ̀ wá bá àfọ̀bọ̀ kan ó máa ń wà lórí TikTok báyìí ó máa ń dúró bíi kíní kan speaker báyìí tó kí náà máa ń pe professional mi ti ẹ̀gbọ́n ìbò mo yẹ ń bọ̀ wá bá wọ̀ ẹ̀ mí le ń táfà kò dé Yunus ń sọ ó ń dọ́gbọ́n ó kò tí ẹ kó dọ́gbọ́n ó kò sí wọn lẹ́nu padà mo dẹ̀ ń bọ̀ wá báyìí mi ò tí ì ráyè ní òbọ̀ mo ń bọ̀ wá báyìí ó dá mi lójú dọ́ bá mo ń bọ̀ mo fẹ́ wá fídíò bọ̀bọ̀ yẹn jáde ó dà pọ̀ mo download ẹ̀ sórí fóònù mi bọ̀bọ̀ yìí ni mo ń sọ o bọ̀bọ̀ yìí mo ń bọ̀ abẹ́ o ọ̀rọ̀ táfà àkọ́dé inú sì sọ ẹ̀ mo ń bọ̀ abẹ́ o ṣé ti fídíò tọ́jú sọ̀rọ̀ pa òun náà ni wọ́ bọ̀bọ̀ yìí mo ń bọ̀ abẹ́ o mo ń bọ̀ kò ń sọ̀rọ̀ ebú kò ń sọ̀rọ̀ ebú mo ń bọ̀ abẹ́ kò ó lè má jẹ́ lé ni o but mo ń bọ̀ abẹ́ ó lè má jẹ́ lọ́la o mo ń bọ̀ àfà àkọ́dé inú jẹ́ pílẹ̀ ọ̀rọ̀ àfà àkọ́dé inú sì ká gbọ́ táfà àkọ́dé inú sì wí náà bọ̀ mo ń bọ̀ abẹ́ ẹgbọ́n táfà àkọ́dé inú sì wí ẹgbọ́n táfà àkọ́dé inú sì wí afákòédé inú sí ní gbogbo Tìjàníyà tó bá ń ṣe súfí mín gbogbo ẹni tó bá ń ṣe súfí tí ò bá túbá kúrò nínú ìgbàgbọ́ burúkú yẹn kò ní wọ àlìjọ́ náà àwọn kan làwọn sọ bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ tó sọ yẹn ìròrí ni ẹgbọ́n táfà wí náà. gbogbo Tìjàníyà tí ń ṣe súfí pátá tí wọn bá túbá wọn ò ní wà àlìjọ́ náà. ṣé lọ́nà pa ni. èmi náà mo sọ bẹ́ẹ̀ o. torí pé nínú ìgbàgbọ́ tí wọ́n gbàgbọ́ ni pé gbogbo la ilaha illallah la ilaha illallah lọ́dọ̀ wọn òun náà ni pé gbogbo tá à ń rí lọ́lọ́ yóò ní anàlá
ọlọ́run ni mí antala ọlọ́run ni wọ́n náà wàllá ọlọ́run lòun náà àádá àlá àlálẹ́lẹ́yìn náà wà àádá àlá wàtíríkà àlá wàdálíkà àlá àsàmáwò àlá àlárìdù àlá àtúyúrù àlá àlàyàwárù àlá àlá àbáwò àlá wà lọ́tọ̀ ni. bẹ́ẹ̀ni alimẹ́lẹ́ kọ́lẹ́kì gẹ́rùlá ọlọ́run bá ní ṣe ẹnìkan kan tó ń bẹ tó dá yín owó ní aláàlá bá dẹ́dà ìtókùnrin tọ́lọ̀ sí kí ni tó dá àyìnbó ní sẹ́wọ̀n kó ṣe wá gbé yẹn wá táwọn àmọ́ sí. nígbà lọ́wọ́ ẹ̀ alẹ́ yìí ní kókó mẹ́ alẹ́ yìí ní kókó mẹ́. Ya Sheikh, àlékún bẹ́ẹ̀ o. ẹgbọ́n oní sheik ya sheik ẹgbọ́n. aláàlá bá dẹ́dà ìtókùnrin tọ́lọ̀ sí kí ni àyìnbó ní sẹ́wọ̀n kó ṣe wá gbé yẹn wá táwọn àmọ́ sí. àwọn ọlọ́gbọ̀n sáwí alẹ́ yìí ní kókó mẹ́ alẹ́ yìí ní kókó mẹ́. Ya Sheikh, àlékún bẹ́ẹ̀ o. Àlékún bẹ́ẹ̀ rárá àti rárá. Ṣé rí ọ̀tọ̀ ni mímọ̀? olóòtọ́ ni mímọ̀ ẹ gbọ́rọ̀. Èèyàn kíw, èèyàn gbọ́ fi kíw yé, tó ní kí èèyàn mọ Ọlọ́run. Ọlọ́run pamọ́ sára kíw. má wọrí ọ̀rọ̀ ọjọ́ mi ṣé tó bá wọ́n jẹ́ yín lọ́wọ́ máa jẹ búrẹ́dì ẹ̀ lọ́mọ́ bọ̀ abẹ́ tún tán pé súnfì ẹ̀yẹn wàá wá púrúfù fún mi pé òun lọ́nà bóyá òun lànà bí gbé wá fún wa wàá ṣàlàyé mọ̀ pé mo gbọ́ àlàyé ẹ̀ mo download fídíò yìí ni o mo download ẹ̀ o mind you má mú fídíò bí táwọn àfa àkọlé àti àfa ṣàràfà kan ti sọ pé ẹni tó bá kó ní sàmù kan pa èmi ò support gbogbo èmi ò sí side bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò sí side bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí lèmi fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ mo ń bọ̀ abẹ́ ṣùgbọ́n mo ń bọ̀ wọ́n ń dẹ́yìn lọ́wọ́ máa jẹ búrẹ́dì ẹ̀ lọ tẹ̀tẹ̀ lọ wá tíra tó máa kà á lẹ̀ o wọ́n máa kà wọ́n tíra sún fílẹ̀ tó máa fi báàkì ẹ̀ torí pàdán bí mọ̀ọ́mọ̀ sọ pé man amila amalan leisa leyi amúrù náà fàwọ́ àrọ́ dò ó gbáyé anábì ní man amila amalan ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan leisa leyi amúrù náà tí ò sáṣẹ wá mbẹ mí àṣẹ ọlọ́run àtọ̀rọ̀ wọn ànábì àṣẹ wọn ànábì àmàdálùgbàyà ni islam ti pé wọ́n wá ń jọ pé sufi ti wà ládùúgbà tọ́lọ́run ti dálé ayé pẹ̀lú ẹ̀rí bìlẹ̀ àdínlà ni o má mú ìròrí wá fún mi o má mú ìròrí wá o tó bá fẹ́ bẹ́ mi sọ̀rọ̀ o sọ́jọ́ tó fẹ́ bá mi sọ̀rọ̀ wá mú ẹ̀rí tó jiná tó kún kẹ́kẹ́ bọ́lọ́run ló sọ pé ànábì ló sọ pé má wàá mú ìròrí kinní kan wá fún mi pé àwọn afá kan sọ pé gbáfalẹ̀ èmi ń gbọ́ táfà sọ tó pé tọ́rọ̀ bá ti di fàǹfà láti jọ ń dráàgì ọ̀rọ̀ ọlọ́run sì pé padà sọ́dọ̀ wọn ọlọ́run ẹ padà sọ́dọ̀ ànábì ẹ̀rí ọ̀dọ̀ ọlọ́run ẹ̀rí kùránì ẹ̀rí àdìsí ni kò mú fún mi sọ́dọ̀ bá tẹ́ bá ti jọ ń dráàgì ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tó bá rí báyìí a gbọ́dọ̀ wá síbòmí ju ọ̀dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ ànábì lọ ó tọ́ tó o bá ti wá rẹ́rìí fún mi lọ́dọ̀ ànábì wóróworó tó wí yẹn ó máa kó jẹ bí ṣàwámà sọ́síbọ̀ mò ń bọ̀ sọ́síbọ̀ wà á ti ráwọn tí a máa pè é sí wọn á ti fún ẹ pé wo yọ máa wọ́n mọ̀ púlẹ̀ o tó bá ti tọ̀rọ̀ ọlọ́run sọ pé ànábì sọ pé o ò lè gbèrú ju àbí yamayama yín yẹn o ò lè gbé wọnú ẹ̀sìn tó bá ń sọ fáwọn tẹjọ́ ń ṣe tiktok o lè máa ṣe rọ̀bọ̀rẹ́bẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé ọlọ́run sọ pé ànábì sọ pé kò ń sọ̀rọ̀ ebú kò ń sọ̀rọ̀ ọjà ṣùgbọ́n ọlọ́run sọ pé ànábì sọ pé lélẹ́yìí dúró lé lórí má da nǹkan mi pọ̀ mọ́ nítorí bá ti sí ń bẹ̀ má jọ mọ́ ṣọ́túbọ̀ so ẹ̀yin àfa wa mọ̀ bú abẹ́ o mi ti mọ̀ o kò ń ṣe lẹ́yìn kò ń ṣọlá o torí mo busy a bit kò ń ṣe ní kò ń ṣọlá tí bá ti wá ráyè màá jókòó tì màá sẹ̀sì fún ẹ lẹ́sẹ̀ẹsẹ̀ bó ṣe ń wí màá bẹ́ẹ̀ tú tó ń wí ọ̀rọ̀ ẹ náà ni màá tú ọ̀rọ̀ tó ń sọ ni màá bẹ́ẹ̀ tú màá pọ̀ wọn náà gbé fídíò Àfàkóyèdé Yunus wá ní o gbé fídíò Àfàkóyèdé Yunus wá ní òun lèmi náà máa bẹ́ẹ̀ tú padà bí wọn náà ṣe bá wọn tú tó fẹ́ o tú Sufi o tú Ìsìlámù àwọn ò lè ṣe bẹ́ẹ̀ Ìsìlámù ni Àfàkóyèdé Yunus ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọn sọ̀rọ̀ nípa wọn sọ pé Sufi dúró lọ́tọ̀ Ìsìlámù dúró lọ́tọ̀ Sufi àti Ìsìlámù ò papọ̀ rárá ṣọ́ọ̀mọ́ ni òkè ó débẹ̀ Sufi dádúró entity kan tó dádúró tiẹ̀ ni lọ́wọ́ àwọn fídíò tí Sheikh wa Imran Eleha tó ń ṣe lórí ẹ̀ tí Dr. bàbá wa mufti gbogbo alùsùn náà tó ń ṣe lórí ọ̀rọ̀ Sufi lọ́wọ́ wò fídíò yẹn gùn gan ó pọ̀ tó ń ṣe lórí ẹ̀ tó ń fi tu Sufi ọ̀tọ̀ Islam ọ̀tọ̀ ó mọ̀ Sufi dúró tiẹ̀ lọ́tọ̀ Islam dúró ti tiẹ̀ lọ́tọ̀ ànábì ò mọ̀ ń pa ẹ̀ kò bá wọn ṣe kò sí ń bẹ̀ kò sí nínú táwọn mọ̀mọ́ mú wa kò sánà bí ọlọ́run kan tó bá yín ṣe àbọ̀mọ̀ kíní kan ọgbẹ́ni ní sùúrù báwo rí mo ń bọ̀ eléyìí tí mo sọ mo jẹ mọ́sà ẹlẹ́gbẹ̀gbẹ̀ mi ò fẹ́ tọ́ bọ̀ sí torí mi ò ráyè báyìí mo máa farabalẹ̀ wá bá fídíò yẹn padà ní sotúbọ̀ ọlọ́mọ ṣẹ̀ṣẹ̀ rán tó ẹ̀yin afá wa ẹjọ́ nítorí ọlọ́ nípa ọ̀rọ̀ ẹ bọ́ abẹ́yìn gbogbo ohun tó bá mọ̀ pé ẹ bá nù wé àwọn bàbá yín ẹ pé
bóyá lómi ìbánúwe bàbá àti ẹni bàbá ẹ̀ ló kọ́lẹ̀ wà jáde náà lè yá bá àná ló ń tẹ̀lé àwọn àlàó kánú abáhùn láyà kìlú náà ṣe yá wà láyà tàdún bóyá bàbá ẹ̀ gan kò ní làkàyè fún òròwòrò tó kọ́lẹ̀ ó náà jẹ́ kó náà tún gbà lọ́wọ́ èèyàn kan ni tí ẹ̀ náà gbà lọ́wọ́ bàbá àti ẹ̀ káwọn bàbá ẹ̀ tó gbà sílámù lọ́ ti ń ṣẹbọ àwọn agbèrè kúgbèrè lọ́wọ́ wá dà pọ̀ mọ́ sílámù tí ò ní ṣara sílámù. So gbogbo jákujàku tẹ jogún lọ́wọ́ bàbá yín àbí tẹ he ń títì àbáwọn àjọ̀nú náà fún yín ní pé àgbà ilé ìwé ń ṣiṣẹ́ gbogbo jákujàku yẹn tẹ jogún yẹn àbí tẹ gbà lọ́wọ́ àwọn àjọ̀nú yẹn ẹ má máa polówó ẹ̀ sáyé ẹ lọ polówó ẹ̀ fún ìyàwó yín àtàwọn ọmọ yín tẹ bá fi lè ti gbé sí gbangba ẹ̀ ń dójú tì sílámù ni ẹ̀ ń dójú tì sílámù ẹ̀ ń bojú sílámù jẹ ni tẹ́ ẹ bá mọ̀ ẹ̀ ń yẹ̀yẹ́ sílámù ni pẹ̀lú òṣì tẹ́ gbé yẹn tẹ́fẹ́ tẹ̀ bọ̀ sílámù yẹn ẹ má tẹ òṣì yín yẹn bọ̀ sílámù òṣì yín tẹ jogún àbí tẹ hẹ́ntìtì àbájọ ló fún yín àbájọ kan lo sáyẹ̀nsì ẹnu bírèèdì yín ó lè lálà kó rírì kó wá rún mọ́ kó bẹ́lẹ̀ kó wé máa lọ kó lọ ẹ rò ponú kan dìdìrì kan náà nínú fídíò yẹn ìyẹn sọ jáde pé eléyìí básìkò yìí lọ ó ponú ó mọkùnrin sí ìwùkà níjọkùn mo ń lọ ní wàláì ọ̀rọ̀ tí mo ń sọ èmi ò ṣeré o mo ń lọ lórí express Ìbàdàn express road èmi èèyàn kan tẹ̀lé mi ta ló ń tọ̀hún yẹn náà ìkọ́lá àwọn bọ́ìsì mi ló tẹ̀lé mi àwọn tẹ̀ lọ́lọ́ ibi tá a ti tẹ̀ lọ́lọ́ ọkọ̀ mi kàn kí n ṣàdúrà mo ti ṣàdúrà kí n tó kò lé mo kàn bẹ̀rẹ̀ kùrìsí yìí ni mo bá ka kùrìsí yìí mo fi bẹ̀rẹ̀ ọlọ́njọ́ ìṣọ́wọ́ ọlọ́njọ́ máṣẹ́ ìdáàbò wa o ẹni tó jókòó sẹ́gbẹ́ mi náà mi àṣà ṣàdúrà bọ́lá má jara burú bá ṣẹ̀ṣẹ̀ lọ yìí ká má lọ láti ẹni ká burúkọ ká má lọ ṣẹlẹ̀ sí wa ẹ̀mí mi kàn ní ṣàdúrà ni kò tó bí 5 minutes kò tó bẹ́ẹ̀ mo kàn rí mọ́tò yẹn tó ń bá yàláyà speed àgbà kò bọ̀ látẹ̀yìn tó ń sá eré bọ̀ wà látàláì mo dẹ̀ rí ibẹ̀ yẹn àwọn checking point lẹ́wà wájú tó jẹ́ pé checking point yẹn àwọn sójà lọ́wọ́ wájú lọ́wọ́ tẹ́pẹ́ ànípẹ́ débẹ̀ bó ṣe speed wa mọ́tò yẹn èmi ń lọ báyìí mọ́tò yẹn dẹ̀ speed wa ó dẹ̀ clinch mi mọ́lẹ̀ pẹ̀lú eré bí abẹ́ almost 140 ló ń bá bọ̀ èmi dàgbà bí abẹ́ 100 tó bá bí ó jẹ́ iwájú ó fẹ́ base mi mọ́lẹ̀ lórí express Ìbàdàn bó ṣe wá mọ́tò yẹn speed gan bó ṣe wá báyìí mo kàn accelerate sí ni pé àkínú ṣe lè bó ṣe rí mo kàn tán ogbó náà rí mi ni mo kàn fáyà mọ́tò mi sí ni mọ́tò lé engine tuntun mo ṣe tẹ́ lọ́lọ́ ni ẹ bó náà ṣe rí báyìí wípé bàbá yìí ó wá lé mi díẹ̀ ó kàn páàkì ni wàláì mo kàn gba mọ́tò lé wa ó ti dúró ó dẹ̀ dúró wọn ò gba kí ló tó fi dúró àwọn wẹ̀yìn àwọn wò ní orí mìíràn bá wọ́n máa ti dúró ó lọ páàkì kò ṣe pé bóyá ó ń slow mo ó páàkì bó ṣe páàkì nìyẹn gbàtà máa déwájú gbàtà máa rí díẹ̀ òtún mi mo bá mi 140 lọ náà ti ṣínà pa lọ ni torí wọ́n bí 100 mo fi rìn bí 100 or 90 mo ti rìn yẹn tẹ́lẹ̀ bọ̀ǹgbà tí mo ti kó wá kìnrin mi mọ́lẹ̀ gbogbo àwẹ̀ eléyìí ni èmi dẹ̀ mo drive mo ṣe fáyà mi pé kí ló ṣe ìwọ ọmọ mọ́tò wa tó èmi ni èmi jẹ́ pé mo wà dáńfó Nàìjíríà mo tún lọ kọ́ bọ́ ìwà mọ́tò lóyìnbó tó bá dẹ̀ pé máa ṣe kọ́kọ́ wá àti tó bá gbẹ́rù jáde nìkan tó bá ti gbẹ́rù jáde nìkan ni máa juwọ́lẹ̀ bọ́ ò gbẹ́rù jáde ọkọ̀ fẹ́ kiri mi mọ́lẹ̀ lọ́kọ́ tó gbẹ́rù jáde irọ́ àjọ máa sa eré yẹn ni mo máa ti mọ́tò ẹ̀wọ̀ gbó ni àjọ máa ti ra wọnú gbó lọ mo ṣe tẹ́lọ́ lọ nìyẹn nígbà tí máa dé bá ṣe sáré lọ síwájú yẹn mo kàn rí ṣẹ́kì pọ̀ìntì wà wájú mo kò kí ṣẹ́kì pọ̀ìntì wà wájú yẹn ká tó débi ṣẹ́kì pọ̀ìntì yẹn tọ́nì tún wà ní pé ṣẹ́kì pọ̀ìntì yìí làwọn bọ́ìsì yìí náà mọ̀ pé ó wà wájú náà ṣe slow down wọ́n dẹ̀ pọ̀nù mọ́tò wọ́n fẹ́ bẹ́sì wa mọ́lẹ̀ ni kí ni mo fi ṣe ewé àlùpàídà yẹn àbí kí lóko ewé wèrè tẹ́ ní kí lọ́jà ṣòwò ni mo já ṣòwò ni mo wá ẹ mọ̀ pé ń jọ yẹn táwọn bá ṣe fẹ́ mú yàn mọ́lẹ̀ tó bá gbẹ́rù dání ó máa wá sí wọn lẹ́gbẹ̀ẹ́ pé fílẹ̀ kó máa bá tiẹ̀ lọ torí pé tó bá gbẹ́rù dání bẹ́ẹ̀ tó bá dàbò mọ́tò yẹn gbàgbàgbàgbàgbà àjùwọlẹ̀ ní bọ́ọ̀tì àdúrà tí wọ́n ti ṣe yẹ protection yẹn ti bóyàn débi pé àwọn ara wọn náà lọ máa sọ pé rárá ẹ má yìn o ẹ fílẹ̀ ẹ kó máa bá tiẹ̀ lọ tọ́lọ́hún fẹ́ protect ẹ nìyẹn tọ́lọ́hún bá fẹ́ protect ẹ wà láìtàláì kò sí tó lè ṣe wọn á kó bù ẹ ọlọ́run dẹ protect mi jọ yẹn ìmọ̀ àtẹ́lẹ́jọ́ wa ló ti ó dà pé mi mọ̀ bí i Yusuf tẹ̀lé tẹ̀lé mi ẹ pé Yusuf kan náà bọ́ ìsinmi náà jọ lọ ẹ pé Yusuf ló máa jẹ Yusuf ni wà láìjọ́ yẹn mo kọ̀ wó pé ha ọlọ́run ó má jẹ́ pé Mr. Ogun driver mi àwọn náà lọ drive
tẹ́pọ̀ àwọn ìmọ̀ àmọ́ aláàjì àwọn ẹ̀làwọ̀ eléré mi mo ti píkì 10,000 miles mo ti fi ronú pé olè tó sáré bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi owó báyìí àkílélẹ̀ tó wá ń kiri mi lórí express tí ó sì mọ́tò kọ́kọ́ wájú kò sí mọ́tò lẹ́yìn àyédèwà báyìí èmi dẹ̀ lọ lórí orí ilé ní ẹgbẹ́ ń bí orí fast lane ni mo wà ó wá sáré wá ó dẹ̀ wá sẹ́gbẹ́ mi wá ń lẹ̀ mọ́ mi pa ó ń kiri mi mọ́ ó fẹ́ bẹ́ẹ̀sì mi mọ́ orí fast lane yẹn kí n fi ráyè bọ́ sẹ́gbẹ́ kẹ́ kọ́kọ́ kó bọ́ jáde mo kàn wọ́pọ̀ èmi lẹ́ẹ̀ máa bẹ́ẹ̀sì mọ́lẹ̀ fá mo kàn yíwọ́ tì í ni ó yíwọ́ sọ̀ báyìí mo fire straight ni tẹ́lọ́ lọ so tí o bá sí àánú ọlọ́run protection lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin àfa ẹ̀kọ́ wa níyẹn ká máa lò gbà tó jẹ́ pé ntẹ́yìn náà ń lò nìyẹn ṣé n tó yẹ ká máa lò nìyẹn tó bá yẹ pé gbogbo ewé ìwèrè yẹn mo lọ lò tó bá wá kó bọ̀bọ̀ mi tí n bá kú ṣé màá wà lìjọ náà àfa eléyìí ìpolówó fún wa yẹn àfa tó ṣe fídíò mi tí mo rúkọ àfa náà o tí bá ti mọ àfa yẹn pé àfa yẹn gbọgbọ lélẹ́yìn màá wá challenge àfa yẹn màá wá bọ́ pé àfa kí ní tẹ sọ yẹn tẹ́níkà lò yẹn tí o bá lò tí tó bá wá pa sí orí ẹ̀ ṣẹlẹ̀bọ ni àbí ò ṣẹlẹ̀bọ tó ti ṣẹbọ sọ́lọ̀ àbí ò ṣẹbọ agbóhùn yẹn máa fi mọ mustawa yín nínú kéwú nínú tawhid nínú kéwú kọ nínú tawhid àá fi mọ̀ pé bàbá yìí gbọ́ ó gbọ́ lọ́hùn yé ó gbàdọ̀ bí yé àá fẹ́ fi mọ mustawa yín tí wọ́n bá ẹ̀jẹ̀ kẹ̀kẹ́ unlock brain yín sì kẹ̀kẹ́ máa mọ́lẹ̀ tí obìnrin bá mú píìnì ẹ̀pẹ́ nílẹ̀ Yorùbá tóbìnrin bá lóyún ọmọ ní kó ta píìnì máa ṣọ tóbìnrin bá ta píìnì máa ṣọ kó ta píìnì máa ṣọ báyìí kò sí kankan lára píìnì yẹn o kó kàn tá máa ṣọ lásán tó bá ba bẹ́ẹ̀ tó bá kú wàláhì wà wọ́n náà n tí ó dàrú ni o lè máa wò pé píìnì lásán iṣẹ́ kí ni píìnì yẹn fẹ́ ṣe wọ́n ní torí ẹ̀mí òkùnkùn máa fẹ́ wọnú ara ẹ̀ bọ́ tó bá fi píìnì yẹn sára píìnì yẹn ló máa protect ẹ̀ kò sí protection lọ́dọ̀ ọlọ́mọ píìnì yẹn ló máa protect ẹ̀ ó táwà kálí àlà píìnì àbọ̀ mọ̀ pé tó ṣe nìyẹn ó gbá alẹ́ píìnì kò gbá alọ́lọ́ ó mọ̀ wọ́n fi píìnì yẹn ṣèdáàbòbò lórí ẹ̀mí òkùnkùn kó má bàa wọnú ara ẹ̀ kó má bàa lọ change ọmọ tó wà nú ìròrí Yorùbá ìròrí kí ló ìròrí wèrè sáyẹ́nsì rọ mọ́tọ́tìrì tó bá ba kú ó máa wọná tí ó dàrú ní píìnì lásán kó tá méjì aṣọ kó gbàgbọ́ obìnrin tó lóyún mọ̀ sọ kó tá méjì aṣọ kó fi ṣe protection aláboyún kó tá píìnì máa sọ tó bá ba kú ó máa wọná Ọlọ́run ló ní kó pè kó fi ṣe ṣọ́ra ẹ̀yin àfa àwọn àníkàwá lọ jákè ní kòkó wá jẹ pẹ̀lú àtàrí ṣé tó ló bá tàrí yẹn máa ta lẹ́nu ṣé tó ló bá tàrí yẹn máa ta lẹ́nu àbí ẹ̀yin àfa alátàrí àfa alátàrí ẹ má wọrí ẹ má bá lọ Ọlọ́run bá máa yẹyẹ gbogbo ẹni tó bá ń ṣerú tẹ́ ń ṣe tẹ́ ń polówó yìí ó máa ń yẹyẹ ru ẹni bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ni so ẹjọ́ nítorí tọ́lọ́run abẹ́yìn gbogbo kìíní yìí kò bá ìsìlámù mu tẹ́yìn náà mọ̀ pé kò bá ìsìlámù mu èèyàn kan ò ní ṣe àfi kó sórí burúkú wájú Ọlọ́run èèyàn kan ò ní ṣerú ìtẹ́lẹ́ ká máa ṣe yìí àfi kó tó lórí burúkú wájú Ọlọ́run kọ́lọ́ máa sọ àdó lórí burúkú Ọlọ́run má bínú sí wa ọlọ́njọ́ máṣá ìyọnu sí wa ìdáwọ́lé wa ọlọ́njọ́ máṣá ìjọ yọrí sí dáadáa akí gbogbo ẹ̀yà àfáà dáadáa gbogbo ẹ̀yà àfáà àtẹgbòdòdó dání látọ̀rí bàbá wa mufti gbogbo alùsùnà káàkiri gbogbo lẹ́yìn bàbá gbogbo bí wọ́n ti sọ bàbá wa mufti gbogbo alùsùnà sheikh wa Dr. Imran Abdulmajid Eleha Akiyin àwọn àfáà ti wà nìyẹn n tí ó dàrú nìyẹn mufti gbogbo alùsùnà ó tẹ̀ lọ́rùn tọ́wán àwọn ni aokarian àwọn ni sọ ẹni tó fẹ́ fi dí wọn pé lágbájá àwọn ni mo fi gbogbo àrùsùn náà Ọlọ́run ní járánkì wọn láíláí àti gbogbo ẹ̀yin àfáà tó kù wọn abáta akíyín so ẹ̀yin àfáà ní àfáà tí wọ́n polówó kìíní àfáà ní sunfin láfa yìí ó lè ráfò ní súnà tó polówó rọ́bìṣì láyéláyé àfáà ní súnà ṣe ọ̀nṣọ́gùn wọn kì í ṣọ́gùn lẹ́yìn kí lórúkọ Islamic medicine tó ń ṣe táwọn ọmọ ọkọ wa ó tán ẹ̀gbọ́n ọmọ ṣe ìtúnù kan lò oògùn kìnìkan ogun jẹjẹjẹ ogun bá lẹ́yìn ẹ kò sí mi ṣùgbọ́n wọn ní wá wá ọjà ọ̀tà náà bá ṣàdúrà ní akọ ẹ̀ pé a máa ṣàdúrà ṣàdúrà báyìí àdánbìnrin kan ṣàdúrà báyìí tó máa wí fún ẹni yẹn kò jù bẹ́ẹ̀ lọ kí ló tún fẹ́ lẹ́yìn ẹ o mọ̀ ń bọ̀ ìwọ àfáà tí mo ṣó lẹ́kọ̀ọ́ yẹn mo ń bọ̀ abẹ́ o wọ́n ń jẹ́ ìlọ́wọ́ máa jẹ búrẹ́dì ẹ̀ lọ subhanaka allahumma bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.